Sit down. God bless. Wọ́n ní ẹ sọ pé ẹ fẹ́ rí wa sá. Ìfà mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àǹfààní tí ẹ fún mi láti wọnú ilé nítorí pé kò wọ́pọ̀ torí àwọn ènìyàn tí wọ́n ti wà búburú ba iṣẹ́ ìránṣẹ́ jẹ́. Mo dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ gbọ́ ohun tí ẹ̀mí Ọlọ́run sọ. Olúwa rán mi sínú ilé yìí. Ó ní kí n sọ fún yín nínú pé ẹ ń la ìṣòro kan kọjá. Ìṣòro tó ní agbára ni. Àmọ́ tẹ́ bá lè ní ìgbàgbọ́. Olúwa sọ pé ẹ ti borí. Ogun náà sì ti di ṣíṣẹ́. Nítorí nípa ìgbàgbọ́ ni àwọn tí a rí tí wọ́n ṣẹ́ ogun ni wọ́n là kọjá tí wọ́n sì bí ogun náà wó. Ẹ̀yin náà sì ṣẹ́gun ní orúkọ Jésù. Àmín lórúkọ Jésù. Pàápàá jùlọ Olúwa ní kí n sọ fún yín sà. Ó lè ń retí ohun ayọ̀ ńlá kan. Bẹ́ẹ̀ ni bí ayé fẹ́ bí ayé kọ̀ kò ní ṣe kó má ṣe kíni kó má dé. Àmọ́ ẹ wá gbàdúrà lórí ìbínú tó wà níwájú yìí. Tá a bá lè ṣẹ́gun ìbínú yìí a ó rí ayọ̀ náà gbà. Bí ẹ bá lè mú ọjọ́ kan nínú ọ̀sẹ̀ tó ń bọ̀ yìí ká fi gbàdúrà kí ìbínú yìí kó má bàa wá sáyé kó má sì lè ba ohun ayọ̀ tó ń bọ̀ yìí kó má lè bàjẹ́. Pàápàá jùlọ irú ọjọ́ ìṣẹ́gun tó ń bọ̀ yìí bí a bá lè fi gba àwẹ̀ àti àdúrà láti fi kó ogun náà lójú Olúwa wí pé ẹ di aṣẹ́gun ayọ̀ náà sì dé. Bẹ́ẹ̀ ni Olúwa wí. Ẹ ṣé gan sá. Ọlọ́run á máa ràn yín lọ́wọ́ sá. Ẹ jẹ́ kí n gun òkè kí n wá kankan fún yín kí n fi ran iṣẹ́ Ọlọ́run lọ́wọ́ sá. Ká má gbọ́ o. Iṣẹ́ ìgbàlà tí Ọlọ́run rán wa tí a bá ti gé tán àlàáfíà ni. Ohunkóhun yòówù tí ó bá wà lọ́kàn yín láti ṣe ẹ mú lọ sí ilé Ọlọ́run tí ó bá wà ní agbègbè yín àlàáfíà fún yín. No, what I'm saying is that pé ká kàn wá kankan fún yín ní láti fi ránṣẹ́ Ọlọ́run lọ́wọ́. Ohunkóhun tí ó bá wà lọ́wọ́ yín láti fún Ọlọ́run ẹ ṣe fún Ọlọ́run àlàáfíà fún yín. Ẹ ṣé gan sà. Ẹ ṣé gan lábẹ́ adúpẹ́ sà. Ìbínú ọjọ́ kan ó bá tènìyàn jẹ́. Gbogbo ìrìn àjò Mósè ní aginjù. Ìbínú ọjọ́ kan ló fi bàjẹ́. Òun máa dáwọ́lé tí máa fi bọ̀ ọ̀run mi jẹ́. Òun máa dáwọ́lé tí máa. Ẹ wá màámi ló ṣẹlẹ̀ gangan kí ni kókó mítìnì ẹ̀yà bẹ̀rẹ̀ lórí àwọn àjẹ́ndà kìíní bàbá lè mọ́ bí tá à ń lọ ń lọ támákì. Wọ́n ní ọmọ àjànàkú kan kì í yá rárá. Ọmọ tẹ́yà bá bí ẹ̀yà ní ìjọ. Kí ló dé? Ta ló fi tì ẹ́ jọ ná? Gbọ́dọ̀ ti rí tì ẹ̀ yìí. Báyọ̀. O ti believe pé anything tó bá ṣẹlẹ̀ o kúkú ti lẹ́gbọ̀n kan bí tó máa dá sí lọ́rùn. Àbí bẹ́ẹ̀ kọ́? Ìjọ tó bá tún gbìyànjú láti ṣe gbogbo nǹkan tó ń ṣe o lẹ́gbọ̀n kan bí o fún rárá mi ni màá dé pẹ̀lú ẹ̀. Máa bẹ́ wí bí ọmọ kékeré ni ṣé o lóò fẹ́ gbọ́ràn ni? Kí ni nǹkan tó ṣe é? Kí ló ṣe tó ṣe é gàràgàrà? Ha! O lẹ́bi ṣá. Nígbà tó tẹ̀ ti jẹ́ mítìnì mi náà gba ẹ̀ máa jẹ́ tètè mọ̀ ẹ má yẹ ká pẹ́ lórí ẹ̀ mo ti gbọ́. Tó bá yẹ pé ẹ fẹ́ máa dá sí nǹkan kan tó bá ti jẹ́ pa mí mọ́ ẹ kò sí wàhálà ẹ tẹ̀ nídìí láti dá sí ẹ̀kọ́ tí ì gbọ́ ni èmi kan ti lẹ́nu tàgàn kò ṣe pé máa fa wàhálà kan máa sáré máa pẹ́ bímọ mo ti jẹ́ ṣáàmà CEO lọ ń pè mí sí i Ọlọ́run kò sí gbogbo wàhálà kankan mọ́ ẹ mẹ́nu bẹ̀rẹ̀ ọkàn. Aláìgbọràn ni ẹ́. Màámi ń gbọ́ràn. Eléyìí gbọ́ràn báyìí. Ó ń gbọ́. Ibi kọ́lẹ̀ ti máa sọ ibi kò ń gbọ́ràn. Ẹ̀rí bóyá ń sọ ní ẹ̀gbọ́n gba ohun yẹn ni. Agbègbè kékeré ààbò àìsàn bá tẹ́lẹ̀ kémìtì là ń kí ààbò àbáwò. Láì gbogbo bóyá ń sọ yẹn. Gbogbo bóyá ń sọ yẹn kò wù yín. Kò wù mí o. Ó wù yín máa mi. Tí ò bá wù yín ni láti ìgbà tí mo ti sọ fún yẹn tí wàá kàn sí sọ̀rọ̀ yẹn. Mo ń bá a sọ̀rọ̀. Ó ní ẹ̀ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ tẹ́lẹ̀ tí wàá bá mi ń bì tó sọ pé òun fẹ́ ra ọ̀kadà tí mo kó owó ọ̀kadà fún. Ṣé ò lọ sí skul mọ́ ni ó ní ìwé òun kà mọ́. Mo lè wo níwò pé gbẹ́ bóyá ọmọdé ló yẹ ṣe ó mọ nǹkan tó ń ṣe bọ́kẹ́ bóyá kó padà náà lọ́wọ́n ní jẹ́ ká padà ní
ìjọ́ wo ló wá bẹ̀rẹ̀ sí ní lọ máa bá wọn jàjálẹ̀ káàkiri ìjọ́ wo ló bẹ̀rẹ̀ sí ní pẹ̀lú wọn lọ máa jàjálẹ̀ màámi ẹ fẹ́ sọ pé ò mọ̀ kó ń jàjálẹ̀ kiri. ó ń bá a sọ. ẹ ń bá a sọ nígbà tẹ wọn bá a sọ ìjọ́ wo lẹ pè mí rí tẹ jẹ́ kí n mọ̀ kó ń jàjálẹ̀ kiri. inú ìwé ìtàn wo ló ti gbọ́ pé dádì wa ní éka alẹ̀ tó fẹ́ tó gbogbo bíi débùtò wọn máa jàjálẹ̀ káàkiri sọ fún mi àánú ẹ ṣe mí ilẹ̀ tí wọ́n lọ ń jàjẹ́ káàkiri orí ilẹ̀ míì wà tí wọ́n ti rí oògùn síbẹ̀ tó jẹ́ pé tí wọ́n bá tẹ̀ mọ́lẹ̀ ó ṣeé ṣe kí nǹkan kan míì ṣe wọ́n tó bá ṣe tán ibo ni wọ́n ń gbé bọ̀ o orí ilẹ̀ míì wà tí wọ́n ti rí òkú àìmọye síbẹ̀ tó jẹ́ pé kò sí ìtó kan àwọn ṣe báwọn kàn dórí ilẹ̀ tí wọ́n ní wọ́n á dẹ̀ ti nǹkan bọ́nú ilẹ̀ wọ́n á bẹ̀rẹ̀ sí ní wú jáde tó kù bá wá pẹ̀yìn ìdà tó bẹ̀rẹ̀ sí ní ṣe nǹkan tó ṣe nǹkan fún òun ibo ló ń gbé bọ̀ kí ló mọ̀ tó wà láàárín àwọn méjèèjì tí wọ́n ń jàjálẹ̀ tẹ́yìn fi support ẹnìkan fún kan kí ló mọ̀ tó wà láàárín wọn. aró ẹlẹ́sẹ̀ kan tó ń dáràn wọ́n ti ní ọrùn ẹlẹ́sẹ̀ méjì ló ń dá sí ẹlẹ́sẹ̀ méjì tó wà ń gbì tó ń dá sí lọ́rùn ọrùn ti wọ̀ ọ́ mami gbogbo tẹ dálẹ̀ òní gbogbo ẹ̀ lélẹ̀ ìgbọ́kígbọ́ tó bá dẹ́ni tì ń lẹ̀ sí ẹ lọ́rùn tí nǹkan kan bá ṣí ẹ́ mami mo yọwọ́ mo yẹsẹ̀ mi o tí o bá ti rẹ́dì láti gbọ́ nǹkan tá à ń sọ fún ẹ. ṣàtún mi. mi ò fẹ́ fi ilẹ̀ sórí ìdókòwò. báyọ̀ kò sọ méjì yá á jẹ́ ọ̀sán gbọ̀ngàn. kí má falẹ̀ sunkún ọmọ. ẹ wo màámi ọlọ́run ló rí sí gbogbo eléyìí o mi ní nǹkan náà nà ó dùn mí gan-an ó dùn mí o mo mọ̀ pé gba ọwọ́ tó yẹn máa mú wá ní ọ̀tọ̀ nǹkan tá a jọ sọ ìran mú ọwọ́ mi wá aláàjẹ ṣíàmà ẹ bá wọn sọ̀rọ̀ ó jáde ẹ̀ ń sọ ọ̀run. ṣíàmà kí ni. Rẹ̀mí ọmọ Adéòtí. Bayo Williams. Ó lágbára. Ìyàwó àti ọmọ yẹn ń kọ́. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ẹ̀yin obìnrin lẹ ń gbádùn kọ́ńtì yìí. Abẹ́ẹ̀rẹ̀ wà. Kí ló ń ṣe ń bí? Ọ̀rẹ́ mi kan ló bímọ ni mo wá kí. Ọlọ́run á wò àdásí. Àmín. Family hospital wa náà níbí. Ọ̀rẹ́ mi kan ni wọ́n admit síbí lèmi náà sáré wá wò. Bayo Williams. Àbàtà ẹ̀ta kété bí ẹni tí ò tiẹ̀ gbọ́dọ̀ tán ó ga o o kò tiẹ̀ àbádùn mi ṣá. Lẹ́nu ẹ̀rẹ̀ mi ṣé wọ́n ló sọ̀rọ̀ eléyìí abájọ tí wọ́n ní àìtètè mólè ó lè ń sáré mú lóko àbí kí ló dé tí wọ́n fúnra rẹ̀ náà ò béèrè mi ibi ìkọlà tiẹ̀ tí máa máa yanjú gbogbo yẹn fún mi ní nọ́mbà ẹ̀ no fún mi ní fóònù ẹ̀ jẹ́ kí mi dá ẹ̀ nọ́mbà mi sórí ẹ̀ so màá lè fi pè é máa pe fóònù mi sìn Rẹ̀mí lẹ́kún ọmọ tí Adéòtí bí. mo ti rí ẹ bá tẹ́ ẹ bá lọ àṣàṣejù ṣáàlì ọ̀gbìn Rẹ̀mí Adéòtí màá rí ẹ máa pẹ́. sọ fún ọ̀gá pé ẹ ti dé mà wọ́n ń bọ̀ wá dá yín lóhùn kí ni kí n fún yín ní jíjẹ àti mímu mà. ó ṣe mo ti jẹun. kódà kò burú mà ẹ kú jókòó mà. ìyá Adebayo. àjímúná lẹ fi ṣe ni. àjímúná ni mo fi ṣe kódà tó bá ṣe ṣe lóru bá ti wá ohun tí mo ti torí ẹ̀ wá mo ń sọ fún ẹ látọjọ́ pé kó tiẹ̀ yẹra ẹ wò mo ní iṣu atẹnumọ́rọ̀ ìjóná kó yẹ kó kó nǹkan tó ìjọ kó jẹ́ pé ẹni ẹlẹ́ni ló máa máa jogún ẹ̀ mo ní kó tiẹ̀ dọ́ta wò Báyọ̀ dọ́ta wò. orin tẹ́ nǹkan lo gbogbo ẹ̀ náà lẹ́tún jókòó
ọkẹ́ tó bá jó lẹ́ ńkọ́ èmi náà ò ní yí tọ̀dọ̀ mi padà o èmi ò lẹ́lòmíì tí máa fẹ́ o kò sóbìnrin míì tó máa wọnú ilé yìí o ẹ̀yin ò ní yé má kọrin tiyín èmi náà ò ní dáwọ́ ọjọ́ tèmi náà dúró tọ́lọ́run bá máa ṣe tá a bá máa gbóhùn ọmọ nínú ilé yìí kò sẹ́ni méjì tó máa bímọ yẹn fún mi ju bí n pé lọ. ọ̀dọ́bìnrin tó máa fẹ́. láti máa fi obìnrin mi nígbà tó ti kú mo gbé ọmọdé nígbà tí mo fẹ́ máa rí ṣé kọ́ndíṣọ́n kan lè máa ṣẹlẹ̀ ń sìn kò rọ́mọ bí ń sìn ìyẹn ló máa ń lé pé kéèyàn ó dẹ̀ ti síta tó bá já búrò mi ní nǹkan. a jẹ́ wípé ọ̀rẹ́ òun ṣojú lásán bíbí ni mo bí ẹ̀ ó yẹ kó bí tiẹ̀ ó yẹ kẹ́ ẹ múnú mi dùn. Màmí ṣé rí gbogbo ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí gbogbo ìbínú tẹ́ ń bí àti gbogbo orin tẹ́ ń kọ lórí ọ̀rọ̀ wípé lọ fẹ́yàwó síta lọ nọjú síta lọ nọjú síta lọ nọjú síta ìta bò tó bá jẹ́ pé àdúrà lẹ fi ń gbà ṣé mo kó ṣeéṣe kádùúrà ti gbà kó jẹ́ pé nígbà mi tẹ̀ bá máa fi padà wá sí bíi nsìn ó ṣeéṣe kóyún ti wà nínú bí ń pé tó bá jẹ́ pé àbúrò mi ní nǹkan ṣá máa lé dànù síta ni àbí nǹkan tẹ́ ń sọ yìí náà lẹ́yìn máa sọ ṣé mo kó gbọ́ nǹkan tẹ́ ń sọ látàárọ̀ yìí ṣé mo kó ń gbọ́. mi ò yọ sọ mo ti pé mò ń bọ̀ lẹ́yìn méjèèjì tẹ́ ẹ̀ bá dùn mí nínú ilé ò ní gbà yín pẹ̀lú yín. ṣe tó ń sunkún. ọkọ mi ṣọ́rọ̀ mi ò tẹ́kún kò jẹ́kún lónìí gbogbo nǹkan tí mo rí sọ pátápátá ni mo bọ̀ mọ́ mi ní ọ̀rọ̀ mi ti sún àwọn. mo ti mọ̀ pé nítorí ẹ̀ náà ni wọ́n mo fẹ́ kékeré kan yẹ ìyàwó mi òbí ọmọ lòbí ọmọ wa máa jẹ́ kódà kó jẹ́ mọ́ mi ẹ̀ òun ló ṣẹlẹ̀ sí báyìí wọ́n lè sọ ju ètí mọ́ mi sọ̀rọ̀ àmọ́ mi ní fẹ́ kó rò ó ti mú ọ̀rọ̀ àwọn òbí wa ó ti yá ó ti yá ó ti yá ó ti ń pẹ́ ó ti ń pẹ́ ó ti ń pẹ́ láwọn òbí wa máa ń sọ ní gbogbo ìgbà kò lè yẹ kí yẹn jájò jẹ́ ẹni tá a bá ń bá nájà là ń wò ó báyìí ni màá ṣe nǹkan mi kò lè yí padà èmi ni mo fẹ́ kò sẹ́ni tó lè bá mi tẹ̀ láàmú. ó dàbí ti gbọ́ àmọ́ ọkọ mi inú mi á dùn tí wàá lè ṣe nǹkan tí àwọn òbí ẹ fẹ́ kó ṣe fẹ́yàwó kejì látọjọ́ táláyé ti dáyé wọ́n ti máa sọ wípé orí ọmọ ló ń pọ̀ ọmọ wáyé fẹ́yàwó mi àkú ọlọ́run ló fi mí dá. ó ṣeé ṣe kó jẹ́ pé èmi náà lè di ọlọ́mọ láyé nípasẹ̀ ìyàwó tuntun. ṣé o mọ nǹkan tó ń sọ ṣá kí n fẹ́yàwó mi o mọ tó ń sọ tó bá mọ tó ń sọ wò ní bá mi sọ eléyìí tó ń sọ ibo ni mo fẹ́ fẹ́yàwó mi sí àti pé ṣé o ti gbàgbé gbogbo ìlérí tàjọ ṣe fúnra wa ni. ó ṣe mímí ní mí ní ọwọ́ mi ọ̀tún ó rọ̀ mímí níjọ ìyẹn ọwọ́ mi ewé méjì alúra wọn pẹ́lẹ́ńgẹ́ abẹ́bẹ̀ òjì bí mójú ọlọ́jà tuntun ní pẹ̀lẹ́ o ọmọ. wọn náà fẹ́ bá adíjẹ ó fẹ́ bá àwọn èèyàn máa lò gbà nígboro. ó wù mí bàbá. ó fẹ́ ká yéye ọ́. ó dà nǹkan tó ṣe ní láàánú ni pé o ò lè ṣoògùn owó. bàbá ó jọ pé ohun tí mò ń sọ ò yé yín rárá o ṣé rí nínú ìdílé tí mo ti jáde wá iṣẹ́ àti ìyà ó ló ń bá wa fínra ẹnìkan ò rí ẹnìkan fà lọ́wọ́ sókè mo dẹ̀ fẹ́ kí ìṣẹ́ àti ìyà yìí kó dópin látòrí ètè mi. adópin. gbogbo kùdìẹ̀kùdìẹ̀ tó rí iṣẹ́ àwọn àgbàlagbà ni. wọ́n àgbàlagbà. ó dà ǹjẹ́ o lè rí obìnrin kan tó lè bá ẹ ṣe iṣẹ́ ajé. bàbá mo sì ní ìyáláyè bẹ́ẹ̀ ni mo dẹ̀ ní obìnrin àfẹ́sọ́nà ìtẹ́ bá ti fẹ́ nu wọn òun ni màá mú wá. ètò bá mú wá ni.
ṣé rí obìnrin àfẹ́sọ́nà mi yẹn òun ni màá mú wá. nínú ọ̀dà. ṣé kò ní kú ṣá. ikú kẹ̀ ikú kì í ṣe ètò máa mú ẹ̀mí lọ. nǹkan tó wà bẹ́ẹ̀ ni pé obìnrin tó máa mú wá ó gbẹ́dọ̀ nífẹ̀ẹ́ dénúdénú ó gbẹ́dọ̀ ní ìfaradà torí ẹni tó bá máa fẹ́ ṣiṣẹ́ ayé yìí ó gbẹ́dọ̀ jẹ́ ẹni tó nífẹ̀ẹ́ dénúdénú tí wọn náà sì finú tán. bàbá òun ni obìnrin àfẹ́sọ́nà mi yẹn gangan òun ni. ọjọ́ mi dá àwọn ilé ní ọjọ́ mi dá àbọ̀yẹ̀bọ̀ ṣíṣe ogun àtọ́ ẹ̀. ọ̀yẹ̀kọ́ ọjọ́ mi dá alásùwàràdà párádà adébáfọ́ ọ̀rúnmìlà bàbá ń lọ rèé gbé ajé níyàwó ẹbọ la pé kó mí àṣẹ ifá gbójú ẹbọ òru òmètùtù ọ̀pẹ òtù ó sàsúnmú kan lẹ́ẹ̀bọ bí orí bá sunwọ̀n orí àràn rí ìwà ló sunwọ̀n àràn wá orí ọkọ bá sunwọ̀n àràn táyà bí táyà bá sunwọ̀n àràn tọkọ adébáfọ́ ọ̀rúnmìlà bàbá ń lọ rèé fẹ́rẹ́ wọlé níyàwó ẹbọ la pé kó mí àṣẹ ojoojúmọ́ lélẹ́kùrú ń hu bí ajá ìsìnkísìn là ń sìn wọ̀fà ọ̀rọ̀ tá ò lè gbọ́ lẹ́nu ológbèrè ebẹ́nu babaláwo la ti ń gbọ́ adébáfọ́ ọ̀rúnmìlà bàbá ń lọ rèé gbé làkàgbà níyàwó làkàgbà lórúkọ tí à ń pè ajé ẹbọ la pé kí bàbá mi àmúṣe ọ̀rúnmìlà ṣètùtù ọ̀pẹ òtù ó sàsúnmú kan lẹ́bọ kí ni nǹkan ẹbọ kí ni nǹkan ètùtù èkúrú lẹ́bọ àkàrà lẹ́bọ ọ̀gẹ̀dẹ̀ òmìnir lẹ́bọ ayédùn lẹ́bọ ẹ̀yẹ́lé lẹ́bọ gbọ́n ní kí bàbá wá owó ẹyọ mẹ́rìndínlógún sí ọwọ́ kan ọ̀tún kí ó wá owó ẹyọ mẹ́rìndínlógún sí ọwọ́ kan òsì kó wá owó ẹyọ mẹ́rìndínlógún sí ẹsẹ̀ kan ọ̀tún kí a ní owó ẹyọ mẹ́rìndínlógún sí ẹsẹ̀ kan òsì ní gbogbo nǹkan bá pé ẹbọ bá fín ètùtù bá dà orúkọ ètùtù ogún àbọ̀ ọ̀gbẹ́ni nǹkan tuntun ló ti gbọ́ yẹn o ọgbọ́n má gbàgbé o bóyá ó yẹ kó wá pépà kó o kọ sí kó má bá a gbàgbé. bàbá gbogbo ohun ètùtù tí wọ́n kàlẹ̀ ṣé kò jù bẹ́ẹ̀ lọ. kò jù bẹ́ẹ̀ náà lọ mọ́ínmọ́ín èkuru àkàrà owó ẹyọ ẹyẹlé kò jù bẹ́ẹ̀ náà lọ ṣé ẹ rí ọmọ tó ń wò yìí ajé rẹ̀ dá ó ṣe pélò tó yẹ ọ bí ajé tòun bá ti ràn ẹ́ ìwọ náà máa ràn. ọkọ rẹ balẹ̀ ajé ti dé. gbogbo rẹ̀ pátá wọlé gbèsè. ẹsẹ̀ rẹ̀ pé. bẹ́ẹ̀ ni bàbá. bàbá ẹni kan máa lọ ó yẹ kájọ máa lọ papọ̀ ni. ààrẹ ní í ṣe ọ́ ṣé bí wọ́n sọ pé wọ́n máa la wàhálà díẹ̀ lọ ara wàhálà tàwí náà àwa ìjọ ń lọ tí wọ́n bá wà nílé ajé ńlé àwa ń lọ sọ́dọ̀ ìyá lọ́dọ̀ ilé ajé lọ́hùn ìjọ mẹ́ta náà ó lò tó yẹ kò ní sí ewu máa ti lé nílé ọlọ́yà lọ. òbí mọ mẹ́ta òbí ọ̀nà òbí ọjà òbí ilé ajé máa gbélé ni kí má bàa jìyà. ajé o ajé o ajé o kúkúrú sọ wá filé ní ṣẹlẹ̀ o omi abá mi gbé o kí n rówó ló gbà kí n rówó ṣayé kọkàn mi balẹ̀ ajé wá filé ní ṣẹlẹ̀ o alájé jẹ́kájẹ́ wọnú ọ̀dẹ̀dẹ̀ mi omi abá mi sùn omi abá mi jí má ṣe filé mi sílẹ̀ o. ọ̀gẹ̀dẹ̀ òmìnira jẹ́jẹ́ ló tù fẹ̀ ajé o ajé ni mo pè gbéralẹ̀ òdìdé.
ọ̀gẹ̀dẹ̀ ló jẹ́ yẹn o ti bá jẹ́ mulẹ̀ báyìí bó bá ti ń kúrò ń bí owó ti dé o owó lọ́tún owó lọ́sì owó lẹ́yìn owó wájú oṣù olóríire nìyẹn odidi olóríire tilé tọ̀nà náà fi jológbò wágbàgbà ni ó ń pàjá àtọ́ba àtìjòyè gbogbo ìlú ló fi jì ọ́ ọba ó fowó jì ọ́ ìjòyè ó fowó jì ọ́ bí àwọn àgbàlagbà ló fowó jì ọ́ ó ti dolówó iṣẹ́ ńláńlá náà máa rí mọ́tò bọ̀gì náà máa gùn. àṣẹ bàbá ṣé wàá rí gbogbo nǹkan tẹ́ ẹ ti sọ yìí tó bá lè rí bẹ́ẹ̀ tí mo dọlọ́lá tí mo dọlọ́rọ̀ tèmi náà di ènìyàn pàtàkì láàárín àwùjọ. bàbá máa ń mọ̀ọ́re. ọlọ́run máa jẹ́ kó lè mọ̀ọ́re ọlọ́run jẹ́ kó lè ṣe é. bàbá a máa jí ní ṣe kí ló tún kù tí mo fi bàbá yọ ṣe báyìí torí kó là ló jẹ mí lógún. ó káre aya rere ni ọ́ aya rere ni ọ́ wàá ṣoríire ìwọ ti má déhùn ṣẹ́ báyìí ó wá kú báyọ̀ kó ṣojú tiẹ̀ tirẹ̀ kó má fi bí iṣu ẹ. bàbá kí n ya fi bí iṣu olóore pẹ̀lú gbogbo nǹkan tí bí n pé tèmi ṣe fún mi tí mo fojú ara mi rí láì ṣe pé mo ya wèrè òun wá ní màá wá sọ pé mo fẹ́ fojú olóore gógi ó rẹ̀ mí nìyẹn mo ṣèlérí wípé tó bá lè rí bẹ́ẹ̀ mi ò jẹ́ fojú olóore tèmi gógi. ọkọ mi ó kù nǹkan kan ẹ̀bẹ̀ kan ló kù tí mo fẹ́ bẹ̀ tí owó yẹn bá dé tán mi ò fẹ́ kó fẹ́yàwó mi lórí. tún sọ mi ìyẹn nìkan ṣoṣo àṣẹ ti. mi ò gbàgbé ẹ. ló wá sọ gbogbo ilé lẹ́nu. òjò tó rọ̀ tí ó dá yìí mi jẹ́ kí mi náà fẹ́ yí gbogbo nǹkan tí mo sọ padà. ó dáka tètè wá àpèṣe ṣẹ́ńṣẹ́ àbí ṣé òdìbà táwọn òbí ẹ bá gbọ́n mi sí tàbí omi ojú. sáré fẹ́ dẹ̀ ló jáde ṣé màá mi ló fi wá dẹ̀ ló jáde má yẹ bàbá mi sọ̀rọ̀ tó jẹ mọ́ ìyàwó wọn mi ò fẹ́ gbọ́ rárá àsìkò tó bá wọ ọlọ́run á fún wa lọ́wọ́. bẹ́ẹ̀ ni kò lè possible obìnrin lèmi náà nà èmi náà lè gbárù ẹ o ìyàwó ẹ fẹ́ tẹ̀ síjà ẹkùn ni obìnrin lèmi náà nà ìkó lọ fẹ́ yàwó adìpọ̀ fẹ́ dùn ẹ̀rù. ó ti sún mi ohun tí mo fẹ́ ṣe gan ti ẹ̀ yé mi torí inú odó tá à ń da ọ̀run lásìbá yìí gan mi ò tí ì mọ̀ lọ. níwọ̀n ìgbà tó bá ṣe nífẹ̀ẹ́ ìyàwó ẹ̀ tó dẹ̀ lọ́ọ̀fẹ́ ẹ jẹ́ wọ́n máa gbìyànjú ni kó lè bímọ. ìyànjú wo ni mi ò ti gbà kí ni mi ò ti ṣe ṣe fẹ́ gbọ́ kò fẹ́ síbi tí mi ti tójú bọ̀ mo máa ń fọdún wọ́dún mi bóyá oṣù yìí ló máa jẹ́ bóyá tọ̀hún ló máa jẹ́ òun là ń ṣe láti gbà ẹ̀ títí dé sìn. ó rẹ̀ mí jẹ́ ká mẹ́nu kúrò mẹ́. tí o bá dé mind èmi náà wọn àfa kan lọ́wọ́ o and wọ́n máa ń try mo lè mú ẹ lọ síbẹ̀ mo dẹ̀ believe pé Ọlọ́run á ṣe ìyanu. kò sí wàhálà tó bá tún jẹ́ bẹ́ẹ̀ náà yà á lọ. Arrahmani Arrahim ọba onídéédé lọ́lọ́run afáwa ní tí ẹ pé mọ̀mọ́ sọ ẹ̀jẹ̀ abiyamọ lè yún bó ṣe yẹ kábíyamọ wú ni wọ́n wù ṣùgbọ́n tèmi ń wò ní ààyè àmú mi rí pẹ́ ní lọ́mọ láyé ṣùgbọ́n gẹ́gẹ́ bí ẹ̀jẹ̀ abiyamọ tòótọ́ tó bá sì nífẹ̀ẹ́ ọmọ rẹ̀ bí wọ́n ṣe gbọ́dọ̀ rí mi tá bá ní ká tọ́ bẹ̀ nínú ìwé mímọ́ ẹ̀yìn àdíjà lànà bí ìfẹ́ àyíṣà béèyàn bá lágbára mẹ́ta bó bá lágbára méjì níwọ̀n ìgbà tó bá ti mọ̀ kó lè ṣe déédéé èèyàn lè fẹ́ àwọn àgbàlagbà yóò bá wọ́n sì lórí ọmọ ní ìmọ̀ ọmọ wáyé. àfà kí lè fẹ́ kí n ṣe. ẹ bá gbìyànjú ìkejì mi o káwa ọmọ wa fàdúrà jagun bí káwa wo tọ́lọ́run ó dá lára.
tó bá jẹ́ pé èmi àti ẹ̀kọ́ lájọ lọ sí ọ̀dọ̀ àfa tí bá dé tí bá sọ gbogbo nǹkan tó ń sọ yìí ó lè máa rí bákan lójú ẹ̀. ọ̀rọ̀ tí àfa sọ yìí gangan ó ní màmí ti ń pariwo ẹ̀ tipẹ́ tí wọ́n rẹ̀ jẹ lẹ́nu pé kí n lọ fẹ́ ìyàwó kejì àbúrò ayé mi báyìí àfi bẹ́ẹ̀ ni pé wọ́n ti mọ ọ̀nà tí ìṣòro ẹ̀rọ ọmọ bí mi máa fi dópin Ọlọ́run. ibi tí à ń lọ ò jìnnà ibi à ń yà lọ pọ̀ ajẹ́pọ̀ máa fẹ́ ìyàwó kejì nìyẹn. so ìwọ náà agree pẹ̀lú nǹkan tí àfa sọ àti nǹkan tí mo ní mọ́mì mi náà sọ àbí. Rẹ̀mí ṣe wà fẹ́ mi. ó ṣe wá jẹ́ mi nínú gbogbo obìnrin tó wà lágbàáyé yìí. ó lè jẹ́wọ́ Rẹ̀mí. Rẹ̀mí àti kékeré láti jọ ń bọ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan lèmi àti ẹ̀ ti jọ ṣe papọ̀. ó mọ̀ mí mo mọ̀ ẹ́ ó mọ̀ ìgbà tí inú ń bí mi ó mọ̀ ìgbà tí inú mi ń dùn ó mọ̀ nǹkan tí mo fẹ́ ó mọ̀ nǹkan tí mi ò fẹ́ àmọ́ kádàrá àti sábàbí wọ́n jọ ń tẹ̀léra wọn. jẹ́ ká gbà pé nǹkan kan ṣe sábàbí kádàrá wa méjèèjì tí a ò fi fẹ́ra wa sílẹ̀ àmọ́ Ọlọ́run mọ̀ nǹkan tó fà tó fi tọ́jú ẹ̀ láti ìgbà yẹn títí di sìn ó ṣeé ṣe kó jẹ́ pé nítorí tèmi. ìwọ fúnra ẹ ò tí ì máa rí jọ ọ̀rẹ́ mi wá là mí lágàn tó lọ lọ́hùn. Báyọ̀ kò lè possible èmi ò lè wá fi orí mi sínú ilé olórogún o àti pé tèmi gan bá gbà má mi ò lè agree. Rẹ̀mí má gbẹnu àwọn parents ẹ sọ̀rọ̀. You're not a baby. You know what to do. You can decide on your own. Ó mọ nǹkan tó fẹ́ fún láìfẹ́. Rẹ̀mí, I need you now in my life, please. Báyọ̀. àwọn Yorùbá sọ wípé gbégún ẹni bá jó rẹ̀ orí á yàtọ̀ gbogbo ìwà tẹ̀yìn wò nínú ilé pátápátá lèmi àtọkọ mi gbogbo bẹ ṣe ń mú iṣẹ́ yín ní òkùnkùn jù òun ló ń wà náà lórí láti wò wípé a ní láti appreciate yín right. Deborah ọgbà tẹ òfò mú ẹ kọkàn fún àdéhùn náà lẹ́yìn kan. ẹ ṣeun mà á dúpẹ́ ìwọ̀nba ń pé ẹ̀yin náà kúkú mú ọ gẹ́gẹ́ bí ọmọọṣẹ́ ẹ mú wa bí ẹbí yín ìyẹn ló fa àjọṣepọ̀ tó dán mọ́rán láàrin wa ìyẹn ló ti mú wa táwa náà fi ń ṣiṣẹ́ wa gẹ́gẹ́ bí iṣẹ́ wa. àwọn náà appreciate yín gẹ́gẹ́ bẹ́ẹ̀ iná dẹ̀ ṣe mọ̀ wípé àsìkò ọdún làwa yìí olúkálukú ló ń yọ̀ tó ń jọ èmi àtọkọ mi wá decide wípé kí ni káà náà ṣe fún yín yàtọ̀ sí token ta fún yín yẹn so ọkọ mi ó ní kí n ra àpò rice kan fún ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta bẹ́ẹ̀ ẹ máa jọ pín láàrin ara yín ní dọ́gbadọ́gba ni o lórí òjú orí ṣé wáyé gbogbo àwọn adìẹ ta kó sínú store yẹn ẹ mú ẹyọ kọ̀ọ̀kan bẹ́ẹ̀ kẹ́yìn náà fi ṣe ara rìn dín ní ìgbádùn tàwa yìí. Olúwa mi ṣe o Olúwa ló sọ ẹ bá dúpẹ́ lọ́wọ́ wọn o iṣẹ́ wọn ò ní padà dé sẹ́bọ̀ lọ́wọ́ òkè òkè lọ́wọ́ wọn ó máa lọ o. àmín 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 ẹ ṣé ọkọ mi tó wá sọ wípé kò ní jẹ oúnjẹ nìkan lè máa jẹ o ó tún wá ra aṣọ fún yín bẹ́ẹ̀ ni ó ní òun fẹ́ káwọn èèyàn mọ̀ wípé ẹ̀ẹ̀kan ṣe èèyàn kan ṣá kẹ́yìn náà wọ aṣọ láàárín ọdún tá à ń ṣe yìí káwọn èèyàn rí i kọ́dẹ̀ pé náà àwọn èèyàn làwọn rí i ṣóyé. madam ẹni kẹ́ fi ṣe tá a bá dáṣọ fọ́lẹ̀ ṣe là ń pa láró ni. bẹ́ẹ̀ ni. ẹ kúkú ti dé gbogbo ẹ̀ náà ládé ṣe wá rí
ẹ ní ṣìṣe àmín ọwọ́ yín ò ní kàn sálẹ̀ àpò àmín ẹni tó wá yọ̀ fún yín kò ní gbé yín lọ́mọ lọ. àmín o nǹkan ẹ̀ kan ló wá kù tí mo fẹ́ sọ̀rọ̀ mo fẹ́ sọ lé gẹ́gẹ́ bíi pé mo gbà yín nímọ̀ràn gbogbo wa tẹ́ ẹ̀ wò gbogbo bẹ́ẹ̀ ṣe ń tẹpá mọ́ṣẹ́ yín tó fi ń jẹ́ wípé a fẹ́ ṣe nǹkan tá à ń ṣe fún yín a fẹ́ mú inú ẹ̀yin náà dùn máa fẹ́ kẹ́ túbọ̀ tẹpá mọ́ṣẹ́ yín dáadáa tó jẹ́ wípé ìwòye ọdún tó ń bọ̀ àwọn nǹkan tá a máa fún yín á tún pọ̀ jù tá a fún yín lọ́dún yẹn lọ. ẹ ṣe wà. ọjà àbí ní bá ń gbọ́. ẹ má bínú pé mo pè yín pé pàjáwìrì nǹkan tí mo tẹ̀ ṣe mú yín wá síra ni pé mi ò fẹ́ kí àwọn madam bí nǹkan tá a bá ń sọ ẹ ò bí ó ń bọ̀ àwọ̀lá dẹ́ẹ̀dẹ́ o ìyẹn wá láyé àtijọ́ láyé ìsìn ojú báyìí náà máa ń mú tó ṣé yóò rí pé owó tí ọ̀gá fún wa ó ní ọwọ́ kan kànú. èèyàn máa dá mọ̀ nígbà tẹ́lẹ̀ ń wò wá sùsùn tó ṣe wá lóore ó tutù ní ọwọ́ kan kànú. èmi ò wò wípé tí ò bá ní wípé wọ́n ní kó ń ṣe nǹkan nípa ìrọmọbí wọn ò ní fún wa ní owó. ó ṣẹ̀ṣẹ̀ ń sọ̀rọ̀ nìyẹn wọ́n sọ fún ọ̀gá wípé kán fún èèyàn mẹ́ta ní ẹ̀bùn mẹ́ta kán lè bá bímọ mẹ́ta kẹ́ẹ̀dẹ̀ máa wò ó àwa mẹ́ta náà la kúkú dúró yìí ení èjì ẹ̀ta ló bá tán. dèbò. kí ni. dèbò ọ̀sẹ̀ ọkọ làákàyè ọlọ́run wà nípa làákàyè rẹ̀ ò ní dọ́bà gbogbo ayé ò ní lù fún ọjọ́ ò ní bàjẹ́ fún ọ láàárọ̀ ò ní bàjẹ́ fún ọ lọ́sàn-án bẹ́ẹ̀ ni pé òwà ń bẹ̀ ni níjọ́ tí wọ́n pe ọ̀gá àti ìyàwó rẹ̀ pé báyìí o àrẹnúróde olùmọ̀ràn kan ó dáa o bó bá jẹ́ wọ́n ní kí wọ́n fi ṣe sàárà déédéé ara tèmi ló ṣe. ti fún lọ́rùn ìwọ òmòjú mú wá lọ bẹ́ẹ̀ ni. nígbà tí wọn ò ní ṣe wọ́n máa mú wá náà ni tí ẹ̀ dúná bí yóò bá ń gba rẹ́ẹ̀sì tí ń gbòòróró tí sì ń gba díẹ̀ tí ń gba owó tó tó yìí lọ́sẹ̀ wọ́n náà wò wọ́n ní tẹ́bi bá kú nínú ìṣẹ́kù fẹ́rẹ́fẹ́ àdúgbò ni. kádàrà tèmi ò tiẹ̀ pọ̀ náà débi tí màá máa pín káàkiri eléyìí mi ò nínú o àwọn oníbàárà náà ní. ọlọ́run ní bayọ̀ rẹ jẹ́ ó dáa bó ṣe ṣèpinnu bó fẹ́ fún oníbàárà àmọ́ má wàá ṣòro síta ṣe sílé bó ṣe ń wò mí oníbàárà ni mí o ọlọ́run ọba ń gbọ́ ojúta ìlú kan wò tinú ti fọ́. ó ti fọ́. wàláì ọwọ́ ìlú ń wò tinú ti rọ oníbàárà tààràtààrà ni mí ṣé kádàrà èmi ti yọ̀ǹda ṣáà ìrọ̀wọ́ bí ọ̀gá èmi kọ́ lo kádàrà tèmi nígbà tó ń lo kádàrà mi kí mò ń ṣe ìbẹnu géètì náà mò ń sọ dákun ọ̀yọ̀ǹda mo ilé lọ. wọ́n ní kínní wọ́n ní ọgbà ó lé egun ni. wọ́n ní dààmú wa olóyún tí ń fún ìtàn ń bẹ lára rẹ̀ sọ̀rọ̀ pé kò ní kan ṣe ìwọ ń gan bò ní. ṣé kébì náà mú tèmi wá. ọ̀sẹ̀ mu ayé rẹ̀ ò ní bíbàjẹ́ gbogbo ayé rẹ̀ lù fún ọjọ́ nǹkan tó ń lù fún ọ kò ní bàjẹ́ fún ọ lágbà ọlọ́run ọ̀hún ọ̀yá ni wọ́n lù gbàgbà wọn kọ́ ilé ọlọ́rọ̀ fún ọ bẹ́ẹ̀ ni yóò rí yóò sì rí bẹ́ẹ̀ lágbà ọlọ́run bá rèémú wà. ṣe bó lọ bí kan. wọn ò kúrò ní. tẹ̀bà síbẹ̀ mo ń mú bọ̀ wá fún ẹ. ṣé wọ́n tún lọ́jọ́ sí ni. àní kí wọ́n tẹ̀bà sí bí mo ń bọ̀ mo mú bọ̀ aláìní kan ṣe. mo mọ bọ́gà ṣe ń ṣe inú ilé yìí ń bí yín nú ni ọmọ níranù ọmọ òkúgbẹ. káàkiri inú mi dùn ọ́ ilé tí mo láìkì ni ọjà tí mo lè kówó lé ni àmọ́ ohun tí mo fẹ́ kó yé ẹni pé ó ti mọ àwọn àyíkó wà irú àpẹẹrẹ ìrìn tó ṣe pé a sì máa náwó lé àwọn iye tí mo bá ẹ sọ yẹn
tó bá ti lè gbà bẹ́ẹ̀ máa kówó lé ọjà tí mo láìkì. jọ ń torí Ọlọ́run ọjà tí mo fẹ́ kó lé lórí tínú mi dùn sí jọ ohun tó mò ń gbọ́ pé ládùúgbò yìí tá a wà yìí àwọn ọmọ onílẹ̀ ò jẹ́ kán gbádùn wọn dẹ̀ lè dé kán máa dààmú mi jọ ń torí Ọlọ́run mo bí ẹ léèrè ṣé kò ní wàhálà nínú. Chief. Yes. Chief. mo ń dá ẹ lóhùn. ẹsẹ̀ mi. ajá àkùkọ mi ti dá etí pẹ́ o ó gbé orí ẹ̀ ó lè mọ́ dùn mọ́ bí lọ tó ti àwọn boys àbí kí lè sọ. ládùúgbò yìí wọn bí ìyá wọn ó ti yẹ yín ẹ wò ó tó bá lórí àwọn yìí èmi ìtakùn rẹ̀ ó ti ẹ jẹ́ kí n sọ kí nìkan fún yín ládùúgbò yìí tó bá sọ pé olórí àwọn boys ni anybody tó bá wọ bí màá pẹ́ àwọn boys kan wọlé kó dá lọ sùn gbogbo wọn ìyá wọn níbí báyìí wọn bí ìyá wọn rẹ wá jẹ́jú ìyá anybody ẹ wò lásán kan ni mo wá ń bí ogún wa o ogún wa ń bí kí ló ń ṣe yín ẹ̀rọ ìbúra kan dúró lásán kan ló ń ṣe wèrè ilẹ̀ tá ti tà ń bí kì í ṣe mẹ́rin ó ti yé yín ta lé ta gbogbo ẹ̀ ta kẹwàá ta kékeré yìí rẹ anything tẹ bá yà tẹ́ ń bí ẹbẹ̀ láti ẹni kẹwàá ṣiṣẹ́ yìí lọ kẹ́rin bá dán wò ìwé à lọ ó ti yé yín. pẹ̀lú nǹkan tí ọ̀gbẹ́ni sọ ní tèmi mo wà ókè pẹ̀lú ẹ̀. It's okay. No. Ìwọ ó fọwọ́ pa ojú dání. Ìyá ẹ̀ wọ́n sọ bẹ́ẹ̀ ò dẹ̀ sí ìsàlọ̀ kí tó dé. Ó yẹ kó ti wọ̀ gbẹ́. Ó yá táwọn boys máa wọlé pẹ̀lú pọ́n àti búlẹ̀. Ọ̀gbẹ́ni dùbúlẹ̀ kúnlẹ̀. Ó máa kú ìwọ abẹ́ ẹ̀kú lálẹ́ yìí. Àtẹ̀sọ́jú ẹ̀ lálẹ́ yìí. Káwọ́ sókè. Chief àbílẹ̀ pé wọ́n bẹ́ẹ̀ni má bínú pé mo rò chief ni ọ̀bẹ store so chief ni wọ́n àbí chief ni wọ́n lọ́ọ̀yà ni wọ́n máa bẹ́ẹ̀ jẹ́. Yes, of course I'm a lawyer. Bẹ́ẹ̀ lóyún competent lawyer ni. àgbó ìbò gan ni ẹ o sọ dẹ́ndọ̀ ìbò lẹ́nu. Mr. lawyer òyìnbó yẹn ó dẹ̀ máa sọ gan o gbọ́ Spanish kékeré mọ́ wọ́n máa fi yẹn náà kún àti Faransé. Ẹ̀yin tèmi. Gbàgbé òsì. Ọlọ́ọ̀bọ̀ àbọ̀. Ọlọ́run. Mo máa ń jẹ́ kẹ́ mọ̀ pé ojú mi ṣe kí ni? Ó tó lé, ó tó kó. Kò sí nǹkan tó ń ṣẹlẹ̀ lẹ́yìn odi. Ara máa sọ fún mi, mo máa mọ̀. Mo jẹ́ kẹ́ mọ̀ pé wèrè kan ti ń ṣàkọ́nà kìkì. Wọ́n ṣẹ́ mi lẹ́yìn. Ìwọ. Olórí burúkú ni ẹ o. Wá. Ókè ẹ wò pé ta lélẹ̀ ó yàtọ̀ síra wọn o ayé ìgbà tó ń wo tẹ́lì tó máa ń dàbí àpò tí ó ti yàtọ̀ SCD lọ́wọ́ ń sin oore wájú ẹ̀ yìí ó ti yẹ wá wò mí dáadáa kọ́lọ̀ mi clear bàjẹ́ ó yá èmi tó ń wò wájú ẹ̀ yìí èmi ló ń pè ní CEO olóyìn gbogbo ọmọ ọ̀tá tó wà pátápátá. Ìjọba aláṣẹ ti gbọ́ bóyá ṣàlàyé fún yín. Gbàgbé ọmọ tá kan wọ a máa ń ṣe ìgbòlugi ó ṣàrí dressing orí gbogbo ẹ̀. Ó ti yẹ a máa ń ṣe tiwa corporately ni. Kíkéré labẹ́ tèmi kéré o, kò ń ṣe mímí fẹ́ elephant. Ó ti yẹ o lè máa wọ pé mo gbẹ mo dúró. Tó bá súnmọ́ mi wàá kọ́ nǹkan tó bá jìnnà sí mi màá ní kó wọlé. Ó ti yẹ gbogbo tí bá fẹ́ kó ṣẹlẹ̀ ló máa ṣẹlẹ̀ sí ẹ. So farabalẹ̀ kó gbọ́ tèmi. Ó yá ní báyìí a ti wá ṣe kí ni a ti wá mọ́mọ́ ta lọ sí level mi. Àwa wo báyìí dress fún àwọn ọmọ mi bọ́ fóònù ọ́fíìsì náà làwọn náà ti ń ṣiṣẹ́ ó ti yẹ workshop òyìnbó níbi téèyàn bá ti ń jẹ lèèyàn ti ń ṣe kíni ó ti yẹ ó yá wo bí a ti wá wà ní conference bá a ti wà lórí table round table have a dialogue ó ti yẹ as a CEO èmi mo preside lórí meeting ó ti yẹ tí CEO bá dẹ̀ ti ń bọ̀ ẹni tó bá béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ ló máa ṣe kíni ló máa
dáhùn. Ìyí tí ó bá wá jálù ọ̀rọ̀ tí ò ní pọ́ìntì kí ni kò ṣe fún. wọ́n lù yẹ báṣabàṣà. Ó yá ìyí tó bá tẹ̀ tún wá lọ sọ̀rọ̀ nígbà tí ò náwó sókè kí la máa ṣe fún. kí ló ń kú ọ ọlọ́run gbọ́ tó yára yẹ. chief and lawyer. Mítì tàwa ẹ̀gbọ́n tó fi yàtọ̀ sí táwọn tó wà lọ́fíìsì yẹn mi lè mọ́ pẹ́ kàwé rules and regulations lẹ ti gbọ́ yẹn. Ó ti yẹ yín mo fẹ́ bẹ̀rẹ̀ tèmi báyìí ìtakùn rẹ̀ àbí kí ló ń pè ya ẹ̀ mélòó ni mo ti sọ fún bàbá yàrá ya ẹ̀ wípé kó má débi ilẹ̀ mọ́ láti junction yìí títí débi odò dépò tó máa débi ilé yẹn mélòó mo ti ṣàlàyé fún ẹ bẹ́ẹ̀. ọlọ́run ló yà ẹ̀. eléyà á sì fẹ́mi níṣẹ́. ọmọ kú lẹ́rìí. ẹ mélòó. ẹ ti gbá. ṣé ti gbọ́ mi jẹ̀bi lọ́ọ̀yà ni ẹ o. ẹlẹ́rìí fọ́n la bá tàwọn yà kéètì. kí ni ó lọ yà kéètì. ọmọ pé ọ̀bọ ṣe kí ni. ọ̀bọ ńlá. ọmọ. ẹ jọ mo ní question kan bèrè lọ́wọ́ mi. ẹ ó ti yẹ náà tọ́ba wà mítì náà tọ́ba béèrè ọ̀rọ̀ lọ́wọ́ CEO tó ti náà sọ́kò kí ló máa ṣe máa fún ọ láì lọ́yà béèrè fún gbọ́. arákùnrin ṣé bó o sọ fún ẹ pé a ní problem lórí ilẹ̀ ìta bára àníkè ìlú dẹ̀ sọ pé tí erin bá dọ̀wọ́ ìwé àlọ́run tó ń sọ yìí ó yà mí pẹ̀lú àwọn tí mò ń rí sí iná àbí. bẹ́ẹ̀ ni tó ń jọ. ẹyọ ọmọ gbọ́ mi Albert ni ẹyọ pé mo mọ̀ tajà ni mo fẹ́ ló tajà fún yín. erin bá dọ̀wọ́ ilé àlọ́ erin kọ́ ẹ̀fọ́ ni ẹ wo ẹ jẹ yálàyàyà àwọn tó nílẹ̀ rẹ lẹ́yìn wọ́n kọ́ ti lọ yìí jù Albert ni mò ń ṣe ìpolówó ni mò ń ṣe jẹ́jẹ́ yìí bá nírú eléyìí ẹ ní gbogbo eléyìí ẹ ní mo bẹ ti máa ta ẹ ní Albert à ń sọ̀rọ̀ láìpẹ́ bí ń ṣe Albert. ẹ ó ti yé yín bẹ́ẹ̀ mo á láìpẹ́ bó ti ṣe jẹ́ kẹ́ mọ̀ ìyá tó máa jẹ yín àjù ti Júdásì lọ. ẹ fáfàní ti yín náà ni torí ijọ́ mi tàbá bẹ̀ wọ̀ bì kan ẹ bẹ́ẹ̀ pé ta ni bàbá yẹn láyà wọn bẹ̀ èmi ni bàbá yẹn láyà wọn baálẹ̀ gan-an kó tó débi ilẹ̀ ó máa ń pè mí. ẹ̀yin lẹ́ẹ̀lì ẹ máa sáré bàtà yín máa ṣe kí ni ó máa já. aláyé mi jọ tó ẹ pé owó ló fẹ́ máa fún ẹ. sí ìfẹ́fẹ́ kú ṣá owó ìyàwó lẹ́ni èló lẹ́ni ṣé mi jẹlẹ́bi ẹ wá mọ́ mi nà akítọ̀pù ni ẹ bá wọ́n mọ̀ wọ́n ni designer polo bayraf ẹ fẹ́ kú ṣá ó yá inú bí mi máa ṣe kí ni ẹ̀ fún chief máa yẹ kẹ́ mọ̀ ó yá ayé chief máa bàjẹ́ ni máa ná yín chief máa ná yín gidi gan ìyá yín máa gbọ́ lọ́wọ́ yín tó níye máa tún gbé yín lọ sí hospital ó yá lọ́sibítù yẹn tún sanwó hospital máa tún gápá yín kan máa sẹ́lẹ̀ sáwọn yín wàhálà inú ti bí mi. ọlọ́run gbàgbé ọgbọ́n àti ṣíbù ìsàfẹ́ ó sá ń gbẹ́ inú kìnìún lówó wa lọ ṣẹlẹ̀ fún mi yàrá ìjà òní kìnìún dé tiẹ̀ ó yà jẹ́ kọ́mọ. tí ò ní bàjẹ́. dákun bá ń ka kínní ìgò tí mo ti ń ka ẹ̀ tó bá wẹ́rẹ́ báyìí mo ṣe ẹ̀fọ́ ní ìsìn ni dákun bá ń ka. kí n bẹ́ẹ̀ ka jọ. nǹkan tí mo wà fún níbi ó sì ka kínní. ok báyìí ni mo fẹ́ kà náà àti bẹ̀rẹ̀ náà ló ta kókó. ó sì tún ètò ta kókó àbọ̀ ọmọ nǹkan kan ni. kí ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀. ṣé ibi báyìí lẹ́wà. ọlọ́run ló pè ọ wá sọ́ọ́ni pọ̀ olódò ni bá ń gbẹ́ bá ń dákun wo kínní gangan òun ló so àgbàdo kan lẹ́nu tí wọ́n ṣe jẹ ló bá ń ka ìwé. ẹ wo ṣe fọ̀rọ̀ òwe sílẹ̀ náà. bákan gbogbo wa. màá máa kà ó létà. ṣé ẹ rí pé nǹkan kan ń ṣẹlẹ̀ nílé yìí. kí ló ṣẹlẹ̀. ṣé ìpalẹ̀mọ́ ọdún náà la máa pe gbogbo nǹkan táwọn ọ̀gá ń rà wọnú lé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí àbí ẹ̀yin ò rí ni. ẹ̀rù rẹ̀ sì bà mí wọ́n bó ṣe sọ̀rọ̀ pé nǹkan kan ṣẹlẹ̀ àyà mi sì já ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́rọ̀ o ẹ̀yin dalúrú pọ̀ mọ́ ṣàpà sẹ́yìn ò ṣàkíyèsí pé ọ̀gá fẹ́ ṣe ìgbéyàwó nílé ẹ̀ ṣàkíyèsí nǹkan kan àbọ̀ ọmọ. bẹ́ẹ̀ni aṣiyèrè èèyàn ló ní wọ́n gbà òun lọ́rọ̀ sọ ọ̀gá fẹ́ gbéyàwó tuntun ni kódà bí mo ṣe ń sọ lọ́wọ́lọ́wọ́ ẹ̀ kò ju bí ọ̀sẹ̀ méjì lọ mọ́. ojú rẹ tó lé ó tó kó. olówó pé nǹkan tó yẹn ń ṣẹlẹ̀ nílé mi ò dẹ̀ mọ̀ nǹkan kan. ọkùnrin máa burú o ṣé ìfẹ́ ti wá tọ́ náà nìyẹn. àfi kọ́lọ̀ má fọ̀rọ̀ lọ́rọ̀ gbà wá lẹ́nu èyí tó jàjù ni wípé ìyàwó tuntun ń bọ̀ nínú ilé lọ́gá bá di mẹ́ta tó bá tán. kò sí wàhálà. bọ́gà ó bá di mẹ́ta tó di mẹ́ẹ̀ẹ́dógún kókó tèmi ni wípé ayọ̀ tí ń bẹ́nu ilé nìkan ló má jò dópin. ọ̀rọ̀ tí ò kí n bá tara yé mu. lọ́nà wo. ó gbọ́dọ̀ tó ń sọ jáde lẹ́nu ẹ̀ ni nǹkan ìran àyàn tí ń lé tọ́jà bá kọ̀ tí wọ́n bá fẹ́ yàwó 5 àbí 6 kókó lọ kóbìnrin wá nílé fún wọn.
káyọ̀ má bàjẹ́ káyọ̀ má dìbàjẹ́ kí sọkúsọ. yé kí gbé ìbọn kaná kí ti jóná. yóò jóná ni nítorí ọ̀rọ̀ lọ́rọ̀ kọ́tẹ̀ bá wa ka kí ni ọ̀ ní gbọ̀ngàn ká. ìyáálé ẹ̀ náà ńkọ́ ọkọ mi àjọkẹ́ mi mo lọ́rọ̀ kan bẹ́ẹ̀ sọ ni ṣé lọ́rọ̀ tí mo lè fẹ́ bẹ́ẹ̀ sọ yìí mo fẹ́ kó fi sọ́wọ́ òsì ẹ̀ kó má fi jẹun ilé olórogún ogun ni wọ́n dẹ̀ lẹ́ni tó máa ròyìn ogun kó má gbọ́dọ̀ kú ẹ̀rù ń bà mí. Màámi ẹ fọkàn ara yín balẹ̀ mo ti sọ fún yín pé ìyáálé mi ò láàpọn kò sí ewu rárá kò sí wàhálà ẹ fọkàn ara yín balẹ̀. kò láàpọn ṣé bójú ẹ lórí ṣé o mọ apọn tó wà nínú ẹ ní ọkọ mi ẹ̀rù ló ń bà mí mi ìfẹ́ fojú sunkún ọmọ ṣàánú mi. àdúrà tẹ̀lé bá gbà fún mi òun ní pé kí n fi inú mi kí n fi ṣòro kí n wá fi ẹ̀yìn mi báyìí gbọ́mọkùnrin nílé Báyọ̀. ọlọ́run àṣebẹ̀ mi ìdákẹ́ àdúrà ojoojúmọ́ ni mò ń gbà ọlọ́run tí mo dẹ̀ sí ò padà lẹ́yìn mi ó dẹ̀ máa gbàdúrà kódà máa gbé ọmọ ẹ̀ sẹ́yìn mi báyìí máa gbé jó. àwọn ẹ̀rù ló ń bá mi má kẹ́rù. mo fẹ́ tètè máa lọ mo ṣe máa yà lọ́jà. ó ní kí n fọkàn mi báyìí. ìgbẹ́ fojú sunkún ẹ̀ ni kò sí kankan ọkọ mi. má ní kọ́kọ́ ẹ̀ òfò náà sí ọkọ mi. àṣàánú mi lórí owó mi inú ogun mà ní ilé ìdá mi. tó ìyàwó mi kí ló dé mi ò kí ni wọn bá ilé o mo ti rò pé yàwó àtẹ̀tí jáde ṣé ó tètè délé náà kí ló ṣẹlẹ̀. àjọlá bá mi ṣe bójú iná ti bá mi fọ mọ́tò làárọ̀ ẹ̀dẹ̀ sí pé òun lè fẹ́ gbé jáde ẹ wo ó dùn mí gan ẹ̀dẹ̀ mọ̀ pé mọ́tò yìí ni máa ń sábà gbé jáde ó dùn mí gan o. irọ́ ni o ṣé wípé o ò jáde nítorí mọ́tò tí mo gbé jáde má bínú ìyàwó mi má bínú èmi ò tiẹ̀ mọ̀ wípé o fẹ́ gbé jáde honestly sórí bí mo ṣe múra tán mo pé mọ́tò wo ló máa compliment múra mi sí patí tí mò ń lọ yìí mo kàn ní ó dáa kí n gbé mọ́tò tuntun tọkọ wá ṣe é rà mi ò wá mọ̀ pé òun ló ní plan láti gbé jáde má bínú nítorí Ọlọ́run even èmi gan plan láti pẹ́ tó báyìí àmọ́ fàájì ibẹ̀ ń ṣàn lọ rẹpẹtẹ ní mi gbọ́dọ̀ parọ́ fún ẹ nígbà tí mo tún wá plan láti máa padà bọ̀ nílé ká lè gbé mọ́tò ká máa bọ̀ mọ́tò ti páàkì rẹpẹtẹ sí mi lẹ́yìn wọ́n ṣẹ̀ṣẹ̀ wọn àwọn ta ló ní mọ́tò o ẹ wá gbé mọ́tò o ẹnìkan fẹ́ jáde òkínní kan gbogbo ẹ̀ ló yẹ kí n pẹ́ má bínú yàrá mi. next time ẹ má gbé mọ́tò yẹn jáde ẹ mọ̀ pé òun ni máa sábà gbé jáde most of the time ẹ wò ẹ má gbé jáde mọ́ rárá ó dùn mí o. n ṣàti ìbí ẹ kókò má bínú. ẹ dẹ̀ mọ̀ pé láti ọ̀tí mo ti dénú ilé mi ò kọjá àyè mi rí. dá má bínú. ẹ dẹ̀ mọ̀ pé òun ni mọ́tò tí mo máa ń gbé jáde má gbé jáde mọ́ fún mi kì. òun rẹ̀ gbà àti gbọ́ yín ṣé wàá lè máa jáde nsìn àbí báwo ni. omi ìjáde mọ́ mi ìwà ìmú. jẹ́ àjọ wo fàájì ṣì wà lára tèmi o. bí a kò jẹ́ ká lọ sí pàtó tó kẹ́ lọ tẹ́lẹ̀ kájọ lọ ṣe fàájì. nǹkan tó yóò bá nígbà lálẹ́ àárọ̀ ló ti máa kọ́ jẹ́ kí ọmọbìnrin yìí mọ̀ yìí pé gbogbo nǹkan tó fẹ́ máa ṣe gàlẹ́gàlẹ́ lé lórí títí ẹnì ìwọ ló ṣiṣẹ́ fún. ìwọ rẹ tèmi yé mi o tèmi tí mò ń ṣe bí mo ṣe ń ṣe ó kúkú yé mi wàhálà lèmi náà sá fún mi ò fẹ́ wàhálà kankan rárá ó kéré tóbi mi ò fẹ́. o ò lè sá fún wàhálà ó máa tọrọ ẹdí apàṣẹ mọ́ ẹ lọ́wọ́ nìyẹn. apàṣẹ ń bọ̀. tínú ilé yín ni. ìwọ rẹ kò lè ṣe nǹkan kan jàre kí ló máa sọ pé ó ṣubú tẹ òun. ìwọ ló ń sọ báyìí sórí tó bá jẹ́ pé èmi ni òun gbà tìgbà pé Ọlọ́run ló ga gbogbo wa. sórí ọ̀rẹ́ máa fẹ́ kó mú ẹnu kó ń bẹ̀ ṣó yẹ because ọ̀rọ̀ yóò le tó gbogbo bí o ṣe ń fa yìí nǹkan tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ èmi náà dẹ̀ ti ṣe nǹkan tí mo rò pé mo lè ṣe sí. yẹ kó tó ń síbẹ̀ ó jẹ́ àsọ ọ̀rọ̀ tí mo bá bí àbí ó ṣáà ní nǹkan tó gbé mi débi. báwo ni mo rọ̀ tájọ sọ. mo ti parí mi ṣùgbọ́n bíi pé inú ìyàwó ẹ̀yẹ ń a ní kó mẹ́nu kú ònu ẹsẹ̀ àbí ó fẹ́ gba nǹkan mí bẹ́ẹ̀ ni ìbí ìyàwó mi ní sílẹ̀ Ọlọ́run á bá wa yanjú ẹ̀. mo mọ̀ òkú jẹ́ kí n sọ ó máa tó jáde ẹ lójú ìgbà ẹni tó máa mú pé mi lọ́kùnrin mi. olùkọ́ fẹ́ gba nǹkan mi lọ ìwé mi lọ ọkọ mi ń dóde mi.
no a ò lè gba wọn láyè kí wọ́n rò nǹkan tí ò kì í ṣe tí wàá mú alẹ́ tí aṣọ kò possible. àwọn documents tó ní láti jẹ́ kán kó fún mi ó wà lọ́wọ́ tí ẹ̀rù wá kó fún wọn ní ṣe problem. Okay. O náà ni ẹ kò support bí wọ́n pè mí bá ṣe jẹ́ ok then later. báwo ẹ pẹ̀lẹ́ ẹ lè sọ pé ibi tẹ lọ náà lẹ́nu tó lójú ní tó dán dé ni báwo lè tó. ọmọ ní kò sí problem ẹ kì í kọ́ máa rest. ṣé o ti rí pé dókítà náà lọ́kọ ẹ̀ mo ti sọ fún ẹ lẹ́nu pé o ní láti dára ẹ láàmú n kò máa farabalẹ̀ ní ṣọ́ọ̀ṣọ́ọ̀ tó máa sọ pé òun lọ gan ó fẹ́ lu ìlú tàwátàwá lórí ìrìn gan lọ o ti rí nǹkan tó sọ fún ẹ sí. bóyá ẹ̀dẹ́ lè gbọ́. àti pé mo tún ṣàmúlò yà ń ṣọ́ọ̀ pé kí n wà ọmọ yẹn kí n wọ́n gbọ́ bọ́tà. ṣó tún gbọ́ ṣó tún gbọ́. àtẹ́kùn ń jẹ́ ká jáde. a sáré kiri ojú títì lọ. kírẹ̀. wọ́n ní kí n fi surprise ẹ̀ wọ́n ní mo ti lóyún. òótọ́ máa ní negative kọ́kọ́ jọ positive lójú mi ló máa ti lóyún lóòótọ́. face weeks. olúwa rẹ̀ mi lẹ́kùn congratulations congratulations. atọ́kọ̀ àtìyàwó èyí tẹ̀ ṣe máa wọ̀ ọ́ kí ló ń ṣẹlẹ̀ ní báyìí. kò sí nǹkan kan. nǹkan ṣẹlẹ̀ mẹ́wàá ṣẹlẹ̀ ó ní ohun tá a ti ń dàbò wá nínú ilé látọjọ́ yìí ìyẹn ọmọ tọ́lọ́wọ́ òfin wa ọlọ́run ti dá wa lóhùn ìyàwó ẹ̀ ti lóyún pé. jésù ṣeun jésù ṣeun akọrin rẹ náà. ìdùnnú àtayọ̀ ní bẹ́ẹ̀. àbáwá kárí ọ̀gbọ́n ọ̀rọ̀. bí mo ṣe máa dìgbò tiẹ̀ náà máa wù bẹ́ẹ̀. wàhálà ẹ̀kọ́ kí ló ń dúpẹ́ lọ́wọ́ mi fún báyìí. ọ̀fẹ́ mi mo ní láti máa dúpẹ́ ni torí nǹkan tó ń ṣe fún mi. wọ́n ọ̀rẹ́ àjọjẹ òdùn béèyàn kan ò ní kí ni nǹkan tó wà nù pé obì mi ní nǹkan mo dẹ̀ ní lọ́wọ́ mo dẹ̀ kó fún ẹ kò lè tó yẹn wọ́n tẹ́mi kọ́ fẹ́ sọ fún ẹ ní pé tó bá ti di ọ̀la bá tó bá ṣe gba gbogbo ẹrù yẹn báyìí make sure wípé èmi mo kọ́kọ́ wá kó ti tèmi o kó tó pé àwọn outsiders kọ́ wá kó. ìwọ náà mọ̀ ṣùgbọ́n ọ̀rẹ́ mi wọ́n bá gbogbo ọ̀rọ̀ tí mo bẹ́ẹ̀ sọ nípa ti ọ̀rọ̀ ìyàwó ẹ̀ jọ torí ọlọ́run má sùn tẹ́tẹ́rẹ́. tèmi yé mi ìwọ náà mọ̀ pé o mọ̀ rẹ tó ní pé mi gan ò gbàgbẹ́ rẹ gbogbo èyí tí mo ṣe tẹ́lẹ̀ ni pé torí ìsọlẹ́nu kọ́ máa sọ mi lẹ́nu pé bí àmọ̀ nǹkan ra mo kó torí kó jẹ́yàwó àmọ́ èyí tó sún mi kan ògiri ìwọ náà àgbélé gan torí pé bó ṣe ń gbé wá fún mi ní tútù èmi kan máa fi gbígbóná pàdé ẹ̀ ni nǹkan tí wọn náà mọ̀ ni ṣùgbọ́n mo kọ̀ pé kí ni o fẹ́ fi yẹn ṣe àwọn ayé ò ní báyọ̀ rò bẹ́ẹ̀ wọn ò ní báyọ̀ rí bẹ́ẹ̀ nǹkan tó ṣẹlẹ̀ níbo èmi ti gbọ́ ó ṣẹ́ ọ̀rẹ́ mi màá pè é rọlẹ́ àlẹ́ gbẹ̀tàn bíbá ìṣó ti gbọ́. kí ló ṣẹlẹ̀ tẹ̀lé sọ́fọ́ ọ̀hún ẹ pé kó wọ́n ro sẹ́mu. mo dẹ̀ sọ fún yín pé rice ni mo fẹ́ jẹ. yíyan ṣe nǹkan tó le ṣé tó rẹ̀ lè ṣe wá ń gbó mọ́ mi lórí báyìí tó wáá pé rice ló ń wọ́n jẹ sọ fún Deborah kó bẹ́ẹ̀ sè èmi kàn sọ wípé kí àwọn ọmọ ro sẹ̀mú fún gbogbo ilé ni àmọ́ tí wọ́n bá fẹ́ jẹ rice wọ́n lè ṣe rice fún yín. kí ni right yín láti máa yí àṣẹ mi padà right tẹ nínú ilé èmi náà ní gẹ́gẹ́ bí ìyàwó náà. gbọ́nà ṣé ó ju ọ̀rọ̀ rice àti sẹ̀mú tá à ń sọ yìí lọ ni àbí kí ló tí arábìnrin máa ń ṣe báyìí ní gbogbo gbà ọ̀rọ̀ tí ò tọrọ òun ló máa sọ di nǹkan ló máa sọ di gbé wo bó ṣe ń ké mọ́ mi lórí mo dẹ̀ sọ fún ẹ kó ní sùúrù arábìnrin ní sùúrù nínú ilé yìí o ti ń sún mi kan ògiri má jẹ́ kí n yíjú padà sí ẹ o dẹ̀ máa ní sùúrù ṣé gbogbo nǹkan ni janijani àṣẹ ẹ tó sọ pé wọ́n fẹ́ máa yí padà náà yìí nínú ilé gbogbo nǹkan tó fẹ́ máa pàṣẹ lé lórí èmi tí mo ṣiṣẹ́ èrè gbogbo ẹ̀dẹ̀ ti wà ń bẹ̀ kó tó di pé wọ́n dé sínú ilé yìí kí ló dé pé òṣèwá ní sùúrù
àbí kí ni problem wo jẹ́ kí n sọ fún ẹ o má ṣe sùúrù o má ṣe sùúrù tó o ní like mi o ní like mi o like gbogbo wa tó fẹ́ máa wò sí mi yìí o mi ò like ẹ o torí mi ò ní kó má jókòó mo ti sún fún ẹ tó o àbí kí ló dé gan-an. mo ti wá rí pé ẹni àbùkù níyìn o ò gbádùn rárá o ok wọ́n ní kó sún tẹ́lẹ̀ ni o ò fẹ́ sún màá wá lé ẹ dìde pátápátá so o fẹ́ máa claim pé o jẹ́ ìyálé àbí right tó ní nínú ilé ní èmi náà ní láti control gbogbo anybody tó bá wà nínú ilé. ìwọ arábìnrin má sún mi kọ ògiri lọ́sàn-án yìí èmi ẹ̀yìn àbùkù ó bàjẹ́ ọ̀rọ̀ tó sọ ẹ ó ju ẹnu ẹ lọ wo jẹ́ kí n sọ fún ẹ tó bá tún sọ rest mi next time máa jẹ́ kí ẹ̀jẹ̀ kó bù ẹ. ó tó bẹ́ẹ̀ èmi wọn ò tí ì bí ẹja èmi ó tó bẹ́ẹ̀ wọn ò bí ẹja ẹni tí wọn bí ẹja. Ṣẹ́rí ẹ jẹ́ ká máa dúpẹ́ lọ́wọ́ náà ọba. Ṣé rí ọ̀pọ̀lọpọ̀ pé wọ́n tètè gbé madam wá síbí tí ó bá jẹ́ pé wọ́n tètè gbé wọn wá ní nǹkan tá à ń sọ ìkọ́nà máa sọ. Báwo wá ní condition báyìí sí? Really condition wọn wà òkè. Ṣé rí help tẹ máa ṣe fún mi ni pé ẹ jẹ́ kí wọ́n wà bí for 2 days ká lè fi take care wọn torí pé wọ́n ti lose blood. Wọ́n ti lose blood? Too much. Ṣé kò tí wọ́n affect oyún tó wà náà? No. Oyún yẹn balance oyún yẹn wà òkè. Help tẹ máa ṣe fún mi ni pé gbogbo nǹkan tó bá lè fa wàhálà ẹ jẹ́ kí madam kó máa yẹra fún ẹ kó máa stress ara wọn pọ̀ jù. Thank you so much. Máa padà wá wọ́n check o. Yóò lọ tó yẹn ní ìlú náà rí nísàlẹ̀. Ok no fún mi ní ìwé yẹn. Ibo ni wọ́n wà nígbà tí wọ́n jà tí wọ́n fọ́ nǹkan mọ́ra wọn lórí. Kitchen la wà. Ìgbà tó wà ní kitchen tó gbọ́ wọ́n fọ́ nǹkan mọ́ra wọn lórí ibo ni wọ́n jáde sí. Bàtà pariwo wọn náà la bọ́ sí ti. Ìgbà tó bọ́ sítàkì ní nǹkan tó ṣe. Ẹ̀jẹ̀ ti wẹ̀ wọ́n ìbàdàn gbé wọn ni. Ẹ̀jẹ̀ wẹ̀ wọ́n wá kúrò nílé yìí. Ó kúrò nínú ilé ìgbóni ìbọn púpọ̀ ẹ̀mí. Kò rí bẹ́ẹ̀ báwo ló ṣe rí? Báwo ló ṣe rí? Báwo ló ṣe rí tó fi fọ́ nǹkan mọ́yàn lórí? Kò rí bẹ́ẹ̀ sẹ́ kò ṣe pé mo ìtẹ́. Kí ló fẹ́ explain fún mi? Wípé ìwọ àti ìyàwó ẹjọ́ ní misunderstanding the next friend ẹni kò dé mú nǹkan kó fọmọ lórí. Ó ti lé náà ohun kan tó ṣẹlẹ̀. Àdúsí. O ti wà nílé láti jọ o ò ṣe o pa. Kò sí àǹfààní kankan fún ẹ láti lóyún pẹ̀lú bá ti jọ ṣe tó. Ṣé nǹkan tó yẹ kó máa sọ ni. Ṣé o lóyún bí? Àjọ lọ gbé ọmọ wá láti ìta. Ó lóyún tán. Wọ́n lè sọ pé orí ọmọ olópọ̀ ọmọ wáyé ọmọ yẹn náà o tún fẹ́ pa. Àbí o fẹ́ pa lọ́nà oyún? Ṣé wúlò pè yín àbí kí ni? Bí a máa bẹ̀rù jẹ́ ká lọ sókè ká lọ. Èmi ń bọ̀ láti hospital ọ̀sẹ̀ yìí. Wọ́n lè sọ wípé kò lè wá sínú ilé ìlàlẹ̀. Èmi ò bá ìjà o. Bí n pé o rí mi kí n ṣe báyìí rí iwájú ẹ̀ lè bá ìjà. Bọ̀tọ̀ ò ní sunú ilé mi. Ìjọ tí ọmọbìnrin yẹn bá wọnú ilé ló máa wọnú ilé. Bó ní kí n sùn, bó ní kí wọ́n sùn. Ibo ni wọ́n máa sùn? Ṣé bó nílé ìyá? Àbó nílé mọ̀lẹ́bí? Má bọ́ ní máa ju èmi tó wá. Wọ́n ní kí n sùn lẹ́yìn Báyọ̀, ìwọ la wá rí o. Àgbàmàdò ń dàbí. Máa ní sùúrù pẹ̀lú ìyàwó ẹ o. Daddy,
ti wà nú estate kò sẹ́ni tó gbóhùn mi ohun tó dẹ̀ ṣẹlẹ̀ nú ilé mi bó ṣe wù Ọlọ́run pẹ̀lú kádàrá ẹ̀ kò sẹ́ni tí mo lè bá rojọ́ àmọ́ téèyàn bá ti lẹ́ni tó jẹ́ pé ó súnyàn téèyàn bá kan ògiri ńgbà míì èèyàn máa ń yíjú padà torí mi ò mọ nǹkan tó lè fà tí Bímpé máa fi ní misunderstanding pẹ̀lú ìyàwó ẹ̀ tó dẹ̀ jẹ́ the next thing fún ni pé kó mú nǹkan kó dẹ̀ là mọ́ ìyàwó ẹ̀ lórí débi tí yẹn fi di hospital bàbá tó bá jẹ́ pé ìbọn tàbí ọ̀bẹ ò ní Bímpé rí ṣá máa láǹfààní àti jókòó bá a ṣe jókòó ibo lè rò pa máa wà. Mr. Bayo ẹ máa kókó wálẹ̀ o ìbẹ́ má jẹ́ pé ọwọ́ wọn fìjìláńtì ẹ́stéètì yìí níyàwó yín bọ́ sí lánàá kí làbá máa sọ ẹ máa kókó wálẹ̀ o. Ọlọ́run jẹ́ ká rí ohun tí ò dá o. èmi ò bínú mọ́ o ṣó ti yé yín sá ohun tí èmi fẹ́ kó ṣẹlẹ̀ òun ló ti ṣẹlẹ̀ yẹn kò lè fọ́ èèyàn kan lórí kẹ́niyẹn wà lọ́sítù kóun wá sunú lé láéláé kò lè ṣeéṣe mo dẹ̀ ti jẹ́ kí nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ kò sí wàhálà mọ́ ó padà wá àti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run kò sí nǹkan tó ṣọmọ tó wà lọ́sítù àmọ́ ohun tó tẹ̀lé ṣẹlẹ̀ ní pé àjọ wà ní ṣùgbọ́n ní kò ń dún síta àwọn ọkọ̀ abàmú sọ̀rọ̀ lórí balẹ̀ tó wọlé kíkó wọlé. ẹ bá wa dá nìyí sá o. ìbínú ọjọ́ kan ló fi bàjẹ́. kíkà ní kó wọlé. òun máa dáwọ́lé tí máa fi bọ̀ ọ̀run mi jẹ́. òun máa dáwọ́lé tí máa fi balẹ̀ olóògbé. mọ́mí ẹ̀ máa wọrí ẹ̀ ní láti wá sí hospital. ó máa wà ókè ṣe bíbí ń pè ní ẹ filẹ̀ ó máa wà alright mo ní wàhálà dé ẹ má wọrí ẹ má wọrí má pè yín tí n bá ti kúrò níbi ìsìn ok. Mr. Bayo. àwọn ló tún pè sọ. Madam, how far báwo ni báyìí? How far? Kò sí problem. Ara wọn wà òkè òye ojú lásán ló kọ́ madam nígbà tí a test wọn a confirm pé wọ́n ti lóyún. Bímpé ti lóyún. Really wọ́n lóyún. ṣé Bímpé mọ̀ pé ó ti lóyún nígbà tó ń fa ògbó wàhálà ẹ̀? ọ̀rẹ́ obìnrin nìyẹn wọ́n ṣe máa ń ṣe nìyẹn so tójú wọn bá ti wá ká wọ́n ṣẹ̀ṣẹ̀ máa mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀. Congrats. Thank you so much. ẹ ṣé gan. ṣé mo lè yọjú sí lókè ṣá? ẹ lè yọjú sí láti distract wọn ẹ lè. ṣé ẹ ti attend sáwọn ọ̀ṣà ẹ ti ṣe lẹ́sẹ̀ lójú. ẹ jẹ́ kí n. ìyàlẹ́nu ló jẹ́ fún mi gbà mọ́ bò ó mo ní rẹ̀mí lẹ́kún bò ó rẹ̀mí lẹ́kún ní àmọ́ bá yẹn dà ní orí pé wọ́n fọ́ lórí mo ní rọ̀mí kò jẹ́ rí bẹ́ẹ̀ ṣùgbọ́n nígbà mo wá dé yìí ní ẹ̀sìn tí mo wá bá tí mo rí tí orí wú tí pílásítà bẹ́ẹ̀ ìgbà náà mo ṣètò gbàgbọ́ wípé bẹ́ẹ̀ lórí kí ló dé kí ẹ fà pọ̀ ṣé ọmọ wípé ìwọ̀n borí ẹsẹ̀ rí nìsín ọmọ pápá ìjà wọ̀ tó bá sàn tán kò sí bó ṣe lè rí kò lè dàbí ti tẹ́lẹ̀ apá àwọn wà ń bẹ tó ń tó báyìí ni tó wàá yẹ kó rí bá nígbà tí tó ti ń gbé wàhálà rẹ̀ bùn ó ti sún sẹ́yìn ò ní dúró dé torí bó ṣe ń wò ó abániwá kan kì í bá ní bò ó táwọn yorùbá sọ pé èmi ní ọ̀jẹ̀ gbà bó bá ṣe mẹ́ẹ̀ ni wọ́n ṣe gbà wọ́n ṣàrò irọ́ ni ń pa o bó bá ti délé táwọn fẹsẹ̀ fẹ́ ní o irú ẹ̀ lórí ìta lórí tó dúró tí ọ kò rí sí i sọ ara rẹ̀ gan-an irú ṣọ́ọ̀bù rẹ̀ ní ìsìn òun ò ti pa bóyá ló àná àbọ̀ náà bóyá ní ẹni tí ìbá ra jà tó wó ìbá pọ̀ tó wó ìbá ga bóyá ní ìbá wá òun ṣọ́ọ̀bù àbí ṣọ́ọ̀bù ṣe é lọ kò ṣe é lọ kò ṣe é lọ. ìjà ìbí máa ń rè ọmọbìnrin fún mi ìjà máa ń tì yẹn lógbó ni kì í tì yẹn sójú ọ̀nà. ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ báyọ̀ mọ́ mi
wọ́n yóò fún mi gan. wọ́n jẹ̀rù rí ọ wáyé mọ́ o wọ́n jẹ̀rù rí ọ ṣẹlẹ̀ mọ́ o sórí ti Báyọ̀ náà ẹni táwa bá ti nífẹ̀ẹ́ dandan kí Báyọ̀ nífẹ̀ẹ́ rẹ̀ torí pa nífẹ̀ẹ́ rẹ̀ ní Báyọ̀ ṣe fẹ́ràn rẹ̀ só ti yé o ṣùgbọ́n ìwọ náà má kọjá ààyè rẹ̀ sọ gbọ́ ibi ọkọ rẹ̀ bá fọwọ́ sí ibẹ̀ ni kí wọn náà máa fọwọ́ sí inú ọ̀fẹ́ gbogbo orí ilé má tún dárú ẹ̀wò mọ́ wọn má dárú ẹ̀wò mọ́ láìla má jẹ́rú rẹ̀ ọ̀sán ọmọ lọ́ọ̀rẹ́ mọ́ tó bá ti fẹ́ bọ́ ọjà rọ̀ àjẹsẹ̀ fún kọ́ sájáde fún ilé nígbà ọkọ rẹ̀ bá dé ọkọ ọmọ bí ó ṣe yanjú rẹ̀ ọ̀gbọ́n mi dákun torí Ọlọ́run èyí òye kan ó ti ẹ̀fẹ̀ rí Báyọ̀ náà torí àwọn mọ̀lẹ́bí rán mi sí nípa ọ̀rọ̀ apá kejì ó sì fẹ́ jíṣẹ́ fún. Báyọ̀ sí ilé ọ̀ ẹ máa jókòó dé. àmú ìjókòó ilé gbòmí ṣe tí òkú mọ̀ lè fàárọ̀ wà mí mú jókòó tó bọ̀ máa dín náà. ìjọba CEO BJ wàá jẹ́bi kí ni wàá jẹ́bi kó yó. wà á gbàgbé ojoojúmọ́ ní Christmas yìí gbàgbé sí òkè láàfún. àwọn gbòdì fẹ́ máa ṣẹ́ mi àmọ́ yẹn kówó tíkẹ́ẹ̀tì pé lánàá ó fẹ́ máa bò wọ́n ó dẹ̀ dùn mí gan kò yẹ kó jẹ́wọ́. ọ̀gá ló ti gba tíkẹ́ẹ̀tì lẹ́kọ̀ọ́ lélẹ́yìí ọ̀gá ló kọ́ fẹ́lẹ́ wẹ́ àwọn tó wàá fi di fọ́ ti yí ẹ̀ máa gbé mi lọ sí dágbà yẹn torí gbogbo brain mi kàn kú skisi ni orí pé mi ìwà happy látàárọ̀ ó ti yí ẹ̀ so àti pé lánàá ó ti yí ẹ̀ CEO ó jẹ́ nígbẹ́ gbogbo tọ́wọ́ mi gbogbo tá a mi ló gbà bọ́ tó bá ti plé tán mẹ́ ó ti yí ẹ̀ kí n tó dé kí n gbà padà kí n tún gbèlè. tíkẹ́ẹ̀tì ẹja kí ló ṣí ẹ̀nà àwọn ṣé ìwà ló. ọ̀gádé farabalẹ̀ kí ló ṣe ẹ̀ àti òde farabalẹ̀ ṣé o ti tíkẹ́ẹ̀tì tó fẹ́ gbà. wà ṣó lórí burúkú ni ẹni kí ló ṣẹlẹ̀ ń bẹ̀ yẹn. láàlè ìṣáná mi ó kàn wá kíyan bí ọkà ni ọlọ́tọ́ lọ ọkọ̀ gbádùn kọ̀ọ̀kan káyé ọlọ́tọ́ lọ ẹ̀rọ lè fúlẹ̀ ṣe lójú kó jẹ́ ìjà wèrè kan. ìjọba ní síwájú. ilé ìwé àtàlù. àjẹpá máa ń dá ìjẹrẹ ló ti lé. ọmọ yẹn lẹ́wà ó dà kó máa ń bẹ àbí ó ti ń ṣẹ́jú ẹ lọ àbí ó máa ń wò pé èèyàn mi náà ni ẹ mí ìdẹ́mọ̀ jẹ́ ẹ̀rí máa ní tọ́mọ yẹn lẹ́wà ló ń fa ògbélé náà wàá fẹ́ máa kọjá bí wàá máa gbé òní fẹ́ sanwó ó fẹ́ kú lọ́sẹ̀ yìí. ṣáwọn ẹ̀fọ́ ọ̀lẹ̀ láàjẹpá máa ń dá ìjẹrẹ ló ti yé. owó bíi fíjà filẹ̀ má wọrí tó bá dùn ọ̀lẹ̀ máa lọ fẹjọ́ ẹ̀sùn yẹn lẹ́wà wá rí wọ́n á jẹ́jọ́ ẹ̀ bí ìjọkọ̀ jẹ́wọ́ kó ṣì lọ jàre. àbá àgbàlagbà ó bá tú mi gan o. hello ẹ̀gbọ́n ẹ̀ wàhálà ìrúgbìnrin pè mí inú mi dẹ̀ dùn ṣá wàhálà máa dọ́kun gbogbo owó tíkẹ́ẹ̀tì támàkì nírọ̀lẹ́ yìí ó ṣe é gbàgbé bóyá ṣẹlẹ̀ ẹ̀gbọ́n ayé ó wà bẹ́ẹ̀ o mo mọ̀ pé ó dàgbẹ́ ti dé àbí gbogbo àwọn kan tẹ mú bọ̀ lẹ́fẹ́ fún mi kí n yọ ilé lọ ṣe lọ́sibí ó bímọ ó ṣẹlẹ̀ gbàgbé èèmọ̀ ọkùnrin àbóbìnrin ẹ kò sí tí ò ṣọmọ ńbẹ náà ọlọ́run inú mi dùn ayọ̀ mi kú o ọlọ́run ìpè bí ábìlẹ̀ eléyìí o wàhálà kò ní tán bẹ̀ ẹ̀gbọ́n mi ó dà ọsùtù yẹn náà ni mo mọ̀ bẹ̀ kò sí pé a máa ṣọ́kadà débẹ̀ sí ẹ mọ̀ ló ṣẹlẹ̀ ìmọ̀ kan yọ kọ́mítì tó máa kí yín lọ hospital káwá tó débẹ̀ mo ṣàlàyé fún yín kò sí ọ̀dà fẹ́ ṣe lọ́dọ̀ tí wọ́n ń bì a máa ń yọ kọ́mítì ni ó ti yé yín tá a bá fẹ́ lọ kí gọ́vnà ó láwọn tó lè lọ tá a bá fẹ́ lọ kí kánsẹ́lọ̀ ó láwọn tó lè lọ ó ti yé yín so
bàbá ẹ wá kẹ́yìn tẹ́ ẹ bímọ ìlàsàn ẹ ráhùn tó máa wá àwọn ẹni bí ẹni àwọn èèyàn bí èèyàn ó ti yé yín. ó ga ọ̀ ẹ̀yin náà ti di dájú nìyẹn wọ́n ló ṣẹlẹ̀ wá bínú jà ẹ̀ ọmọ yà wàhálà wà bínú àmì àgbà mi ọ̀dọ́ ó fẹ́ bọ̀ ẹ̀gbọ́n mi. ẹ̀kọ́ mi. Ó ti pẹ́ sí ẹ̀gbọ́n mi ti wọ ọmọ àwa bímọ lọ́tẹ̀. Àgbọ̀ àyàgbọ̀ àyàgbọ̀ àyàgbọ̀. Ó mọ bẹ́ẹ̀ máa ṣẹlẹ̀. Ó mọ gẹ́gẹ́ báyìí máa ń ṣe àwọn máa ń yan kọ́mítì ká tó ṣẹ́ ní ti. Ọkùnrin àbóbìnrin. Ó yẹ ọkùnrin àbóbìnrin bá dé bẹ́ẹ̀ máa máa ṣẹ́ ó ti yẹ òsì wàhálà ọmọ lèmi fẹ́ gbọ́ mi dẹ̀ ti gbọ́ nìyẹn. Ó mọ tó máa ṣẹlẹ̀ báyìí. Kọ́mítì kan ló lọ káwọn tó kú last week. Kọ́mítì kan ló lọ káwọn tí wọ́n gún ní last year ó ti yẹ tó àwọn tó máa lọ kíbọ̀dá mi báyìí sì máa ń yan àwọn kọ́mítì yẹn ó ti yẹ àṣẹni tí nǹkan ṣẹlẹ̀ sí tó bímọ ó wà ń bẹ̀. Ìjọba ńlá. Ó yá tẹ̀lé mi ó yá yá tẹ̀lé mi Èmi máa bínú jọ, mo bínú. ó yẹ ó máa ṣẹlẹ̀ mo wọ́n bínú. pọ̀ ló wà ní támà Kí ló ṣẹlẹ̀? gbogbo wà bí ọ̀gá tó máa ń wọlé tó ń jáde tó ń wọlé tó ń jáde lọ́sàn-án ìdí ọ̀rẹ́ dalẹ̀ sọ fún ọ pé kò sí tíkẹ́ẹ̀tì mọ́ fún ọ̀rẹ́ àwọn ọlọ́mọ mo yá fún ọlọ́run sí i ẹ lọ rẹ̀ pọ̀ rè. Lọ́fẹ̀ẹ́ ó yá. Ìjọba ẹ̀yà alájọ sàn ó bímọ o. Ẹ ṣàánú sẹ́yìn. Ẹ bàbá ìdá. Bàbá ìdá. bá jẹ́ ọmọ àwòdì ìyá ẹ̀ ló máa ṣá ó gbọ́ kánú ọmọ mi ni òní dílé mi sí àtàwọn ọlá ọ̀nà ìbò ló ń jẹ ẹnìwé kí ni ìbò sọ. ìtàkùn tó ní kẹ́ni má gòkè àlọ́ tòun tẹni lọ́jọ́ ń lọ àwọn alátakò ọ̀nàrẹ́bù ti ń gbé ìgbésẹ̀ ẹnìkan ṣoṣo tí wọ́n dẹ̀ fẹ́ lò òun náà ni Hakeem tí gbogbo èèyàn mọ̀ sí CEO bẹ́ẹ̀ ṣe máa bá wa mú kúrò òun la fẹ́ báyìí kí ọ̀nàrẹ́bù bá lè rọ́nà lọ. ọ̀sán lẹ́ẹ̀kan mo ní pé romadiyẹ ọmọ àwòdì pé ìyá ẹ̀ ló máa ṣá ọ̀rẹ́bù mọ̀ mi náà mọ̀ ọ́ tí mo lè ṣe àti tí mi lè ṣe mi láìkẹ́ dọ̀ mi láìkẹ́ rẹ̀ pé action ni mo wà bá báwo ló ṣe fẹ́ sí ṣé kíákíá ni kálọ́ọ̀gì máa tà ní. bó ṣe máa jẹ́ ló ní kíákíá òun la fẹ́. ó sì tóbi tó bá ti wà á lẹ̀ iṣẹ́ títí ṣíṣe gbọ́dọ̀. ṣé wọ́n ti àlàyé ẹ̀ sọ. 500,000 naira cash ló wà níbí pẹ̀lú àwòrán ẹ̀ pẹ̀lú gbogbo ọ̀nà bí ẹ ṣe lè mú bẹ́ẹ̀ máa bá a parí iṣẹ́ yẹn. ẹ̀gbọ́n ẹ̀ kan fẹ́ ṣe naming ceremony ní Tuesday tó ń bọ̀ yìí. ọjọ́ Tuesday that's nice ìyẹn náà dára sí mi pé kò ní sí ìrànkan lára ẹ̀ńjọ́ yẹn aláyè wọlé sí yẹ rárá ọ̀rọ̀ ẹniṣẹ́ ti ṣe. sọ fún ọ̀nàrẹ́bù jẹ́ kó mọ̀ pé oyè ìṣòwò mi ọjọ́ mi bá náà fẹ́ parí iṣẹ́ tó ti gbọ́ ẹ̀yin guys ẹ gbà lọ́wọ́ ẹ̀. ọ̀sẹ̀ yìí lásán àpèsè gbogbo tá a máa fi ṣe kó mọ́ ni. ìbéèrè náà sampo ní coat. àti ń tẹ sójú ẹ̀. ọmọ tí wàá ti yẹ yìí. a máa ṣe fàájì ìrìn náà upside down ni o. tí ẹ bá ti dé junction yẹn ẹ kàn sọ fún ẹni ọlọ́kadà tí ẹ bá ti rí ń bẹ̀ ẹ sọ pé ẹ ń lọ sílé Adebayo àwa náà ti fẹ́ kúrò nílé ìsìn à ń bọ̀ ń bẹ̀ láìpẹ́ anybody tó bá ẹni tẹ́ bá tẹ̀ ti rí ń bẹ̀ kàn pé ẹ sọ pé lè Adebayo lẹ́ ń lọ àwọn èèyàn ti wà ń bẹ̀ ọmọ ti wà ń bẹ̀ ẹ̀gbọ́n everybody àwa gan kúrò nílé ìsìn à ń lọ síbẹ̀ ìsìn ok ẹ ṣe gan ẹ ṣe gan. bàbá ọlọ́mọ yọ. ẹ ṣe tí ní kò sọ fún bàbá. góòlà ó ti wà ok ẹ ṣe ẹ má pariwo ní àdúgbò ẹ má ṣe ilé ìtẹ̀ ṣe
mo ti rí yín tẹ́lẹ̀tẹ́lẹ̀ àmọ́ kò sí nǹkan tá a kúkú fẹ́ ṣe mọ́. Ẹ pẹ̀lẹ́ ẹ rajàre ẹ kú náwó náà ẹ ṣe ẹ kú àbáṣe ẹ kú àbáṣe. Kí ló ṣẹlẹ̀ kí ló dé tó ti jẹ́ káwọn máa nìṣó lọ́dọ̀ dáàdì. Àwọn lè lọ àwọn ilé ìbọn ìwà wọn ẹrù kú ni wọn àwọn security tèmi nìyẹn bí gómìnà ṣe nílé mi náà ní escort ó ní ẹ gbà. Ṣayé kọ́kàn mi bá mi gbé o kí n rówó ló gbà.